Ah! Bíọ́lá Adébáyọ̀, ó ṣe èyí tán. Gbogbo ayé ló máa gbọ́ ohun tí ó ṣe. Kí ni Bíọ́lá Adébáyọ̀ ṣe? Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àgbà òṣèré tíátà ni ìyẹn Dúpẹ́ Jáyéṣìmí ní akẹgbẹ́ rẹ̀ nínú tíátà ìyẹn Bíọ́lá Adébáyọ̀ ti fi mọ́tò ayọ́kẹ́lẹ́ bọ́ọ̀gìnì ta lọ́rẹ láyàjọ́ àwọn ìyá èyí tí ó mú kí ìṣẹ̀lẹ̀ náà jẹ́ mánigbàgbé. Ó fi mọ́tò náà sọrí ipa ribiribi tí àgbà òṣèré náà ti kó nínú iṣẹ́ tíátà èyí tí wọ́n ti ṣe fún àìmọye ọdún. Dúpẹ́ Jáyéṣìmí jẹ́ àgbà òṣèré tíátà tí wọ́n ti hàn nínú eré orí ìtàgé, eré àgbéléwò èyí tí wọ́n mú kó fakọyọ láàrin ẹgbẹ́ wọn. Mọ́tò náà bá Dúpẹ́ Jáyéṣìmí lójijì èyí tí ó mú kí wọ́n sunkún ayọ̀ tí ó sì fi ẹ̀mí ìmoore hàn sí Bíọ́lá Adébáyọ̀ àti àwọn tí wọ́n lọ́wọ́ sí ẹ̀bùn mọ́tò ayọ́kẹ́lẹ́ náà. Láìpẹ́ yìí ni àgbà òṣèré náà sọ ìrírí rẹ̀ nípa àìrọ́mọbí rẹ̀ àti ìrírí rẹ̀ nípa ìgbéyàwó rẹ̀ bó ṣe forí ṣánpọ́n. Ara Bíọ́lá Adébáyọ̀ bù mọ́ aṣọ lórí ìtàn ìgbésí ayé màmá náà tí ó sì mú kí ó ta lọ́rẹ mọ́tò ayọ́kẹ́lẹ́ bọ́ọ̀gìnì. Màmá náà àtàwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n ń ṣàdúrà lóríṣiríṣi fún Bíọ́lá Adébáyọ̀. Dúpẹ́ Jáyéṣìmí sọ pé òun kàn wá fún ìfọ̀rọ̀wérọ̀ ni, òun kò mọ̀ pé ó máa yọrí sí nǹkan ńlá báyìí.